bàbá Kọ́lá Olóòtú ẹ ṣe ẹ̀kọ́ àdó tí ẹ kú gbogbo gbà sọ̀rọ̀sọ̀rọ̀ ní ẹ̀ ní sí ọ̀rọ̀ sọ ẹ̀ sí sọ látànà àṣìṣe ò ní bá yín lọ́lá Ọlọ́run mo dẹ̀ kí gbogbo àwọn bàbá wa ọba ni mò ń kí lọ lẹ́ẹ̀kan nílẹ̀ Yorùbá àtàwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pé wọ́n kú ọgbọ́n wọ́n kú àgbà ní ṣe ọ̀rọ̀ wa kúkú yé wọn ọ̀pọ̀lọpọ̀ ní òye ṣùgbọ́n tíyàn bá ti wà nípò ọlá tó wà nípò ọba díẹ̀ ni wọ́n lè sọ̀rọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ ń tán máa ṣe wọ́n á ti máa ṣiṣẹ́ lọ lábẹ́lẹ̀ nítorí pé tán bá sọ̀rọ̀ síta wọ́n á ní kábíyèsí báyìí sọ báyìí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ wọn pé a pè wọ́n jẹ́ àwa la mọ̀ tí wọ́n ń bá wa sọ lábẹ́lẹ̀ ní tó bá wo oníkálukú ni kó máa fẹnu ẹ̀ sọ ṣùgbọ́n ẹ lọ mọ̀ wípé onílùú kò ní kẹ́ kó tú adọ́dọ̀ bàbá wa Ọọ̀ni wọn fi gbà kan bú wa o wọ́n ní gbogbo ohun tá à ń ṣe làwọn ń wò wọ́n ní ṣùgbọ́n ó kọjá bẹ́ẹ̀ adọ́dọ̀ bàbá wa Aláàfin àmọ̀ǹta gbọ́ àwọn tó dẹ̀ sọ̀rọ̀ sókè nínú gbogbo ọba Yorùbá nígbà tí Ìfẹ́lódùn dìde tá a sọ pé nǹkan tá à ń fẹ́ leléyìí wọ́n pọ̀ o gbogbo wọn la kí bàbá wa Láké akí bàbá wa Olúgbọ́n àwọn ọba wa ní Oǹdó lẹ́kìtì mi ò lè máa dárúkọ gbogbo wọn la kí níjẹ̀bú gbogbo wọn pátá tí wọ́n dìde àtàwọn tí wọ́n bá wa sọ̀rọ̀ lẹ́yìn. Ẹ káàbọ̀ sórí àgbàgbé Very Dark Lady Zabby Ọ̀gánlá TV tó fohùn balẹ̀ sí ètò ilé wa nípa òṣèlú ìgbéyàwó àti àṣà Yorùbá lọ́lọ́kan ọ̀jọ̀kan oríṣiríṣi lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì Zabby Ọ̀gánlá TV bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ yá bá wa pín kó kárí ilé kó kárí oko Very Dark Lady Ọ̀gánlá TV ìtúsílẹ̀ ọpọlọ àti ìtúsílẹ̀ ọkàn la dúró fún. Lára mo dúpẹ́ pé ẹ bá wa gbà á ẹ bá wa fi lo kírìmù gbogbo èpè ò lè mọ yín torí wípé kí ni owó ìlágùn yín owó pẹ̀lú bàbá wa Olóòtú ẹ bá wa gbé bàbá wa Olóòtú wọlé ẹ bá wa gbé bàbá wa Kọ́lá Olóòtú wọlé ká bá wa béèrè lọ́wọ́ wọn tó rọrọ̀ yẹn débẹ̀ kó tó di pé bàbá wa Kọ́lá Olóòtú sọ wípé ṣé àwọn sísà mi tó wọṣọ ẹyọkan lọ́jọ́ mẹ́ta kí nìdí tó ti fi jẹ́ wípé wọ́n fi ń wọṣọ ẹyọ kan ní ọjọ́ mẹ́ta ájì àkúnàrà àwọn náà máa sọ fún wa bẹ́ẹ̀ yẹ ká kọ́kọ́ gbé bàbá wa Kọ́lá Olóòtú wọlé tó báyìí ti sùn tó ráwọn tètè máa ń sùn ẹ jẹ́ aṣẹ ní pápá pàṣẹ tí ń bá mi pè wọ́n. à ń pè wọ́n bàbá wa Kọ́lá Olóòtú ẹ káalẹ́ bàbá mi ẹ kú ọjọ́ mẹ́ta ṣára lè dáadáa. lọ́dọ̀ pẹ̀lú ọ. alhamdulilayi ẹ ṣeun gan sà ẹ ṣe a wà lórí ètò wa ń bì báyìí láti orí Dr. Zabby Very Dark Lady nílùú ọba ń bì báyìí náà ni wọ́n wá gbé wa wá láti wá ṣe kí láti wá dúpẹ́ àwọn ọmọ Ìfẹ́lódùn wọ́n wá náà wọ́n gbọ́ kinní kan wípé ẹ sọ wípé àwọn ẹgbẹ́ Ìfẹ́lódùn ọmọ obìnrin mẹ́ta kan wọ́n wá aṣọ kan fúnjọ́ mẹ́ta wọ́n wá fi wá ṣe yẹ̀yẹ́ ẹ gbọ́ báwo ló ṣe jẹ́ bàbá wa wọ́n ń gbọ́ yín o. mo fi gbogbo wàhálà tẹ ṣe lórí bí olóyè bí yóò ṣe gba òmìnira rẹ̀ wàhálà tẹ ṣe fọ́jọ́ mẹ́ta bẹ̀rẹ̀ ṣe ń pòyì ilé Olúbàdàn tẹ́ ń pòyì ààfin ọba tẹ́ wá sọ́dọ̀ mi àtàwọn alágbára kan nílùú Ìbàdàn tẹ bọ́tì sọ́dọ̀ wọn níjọ́ yẹn ọ̀pọ̀ nínú yín lọ́kẹ́rù sí Èkó tó jẹ́ pé ẹ kàn wò pé ẹ kọ fẹ̀rẹ̀ wá ní ẹ tó wá sọ fún yín pé tó bá di láàárọ̀ ọ̀la ẹni kò sí option pé ṣé káwọn wá lè kó káwọn tún padà wọn nílẹ̀ ti sú wọn ní àásùn náà ni àádùn tàì ní aṣọ kọ́ o tàì ní àwọn nǹkan tẹ́ kó wá láti ìlú òyìnbó kọ́ o kò sí yòǹbó wàhálà ẹgbẹ́ yín ni o mo fi yòǹbó wàhálà owó tẹ́ ẹ ná gan-an téèyàn bá fẹ́ ra aṣọ mélòó ni èèyàn fẹ́ rà tí owó yẹn ò lè rà ṣùgbọ́n mo fi appreciate yín tó bá fi mú èèyàn wá láti ìlú òyìnbó pé àní tá a wá fún yìí a gbọ́dọ̀ rí pé a rí bàbá Olúbàdàn ẹgbẹ́ bò wá ẹgbẹ́ gbogbo ẹ̀ wá ẹgbẹ́ gift wá ẹ sì rí pé ẹ rí wọn ẹ sì fi mẹ́sẹ̀gì lẹ̀ ẹ ṣe gbogbo bó ṣe yẹ ẹgbẹ́ gift wá fèmí. fún sílé ẹ kú oríire ọjọ́ bàbá wa ilé àtura. mo dúpẹ́ kódà
kódà ẹ̀bùn yín níbẹ̀ nínú sítẹ́rù mi gbangba nínú ààfin mi báyìí ilé yẹn kọ̀ọ̀kan kàn ní àwọn ẹgbẹ́ ìfẹ́ ló dùn ọ́ ẹ rí tí mo ṣe mistake pè yín lẹ́gbẹ́ ọ̀rẹ́dẹgbẹ́ lórí prógráàmù yẹn. ọ̀rẹ́dẹgbẹ́ náà ni. kíní péǹtì tí ẹ fún mi ó ní kíní tó wà nù ilé ẹ̀ mo wá rí i pé ọ̀rẹ́dẹgbẹ́ ni ìfẹ́ ló ìfẹ́ ló dùn. ó ní ẹgbẹ́ yín ẹgbẹ́ náà ò ní túká o. àṣẹ. àmì àṣẹ. ọlọ́wọ́ bá dúró tì í o ọlọ́wọ́ ò ní fi yín lẹ̀ o. àmì àmì. ẹ gbìyànjú advice tèmi lè fún olóyè mo ti fún un kó sì ṣọ́ra fún àwọn. network. dáa tí wọ́n yìí bá yàn débẹ̀. abánidá má báni débẹ̀. àwọn tó jẹ́ pé àwọn abánidá má báni débẹ̀ tó jẹ́ pé wọ́n ti rò pé ìlú òyìnbó táwọn wà yẹn làwọn ò kù sí àwọn ò ní láǹfààní àti máa wálé. tó ẹgbẹ́ bàbá wọn bí wọ́n bá rí wọ́n ò bú ẹgbẹ́ ìyá wọn tí wọ́n bá rí wọ́n ò bú gbogbo èèyàn tí wọ́n máa ṣẹnu sí. tó kí wọ́n ṣọ́ra wọ́n mọ̀ sólùkòlù kí wọ́n mọ̀ forí àgbà méjì wọ kòtò. ìtumọ̀ mi dùn sí ni wípé olóyè ṣé bí gbogbo bẹ́ẹ̀ ṣe wà lọ́dọ̀ mi lolóyè ń bá yín sọ̀rọ̀ tẹ́jọ́ ń sọ̀rọ̀ lórí fídíò láàrin ìṣẹ́jú níṣẹ́jú ní ń bá yín sọ̀rọ̀ tí sì sọ pé àní ẹ̀ẹ́rì bàbá níṣẹ́ bó ti wulẹ̀ kí ibẹ̀ yẹn há tó lọ́jọ́ yẹn. ara wa kìtìyẹ tẹ́ ẹ ṣe òun náà ni tí ń bó lórí ìlú tí ń bó ààrẹ orílẹ̀-èdè ṣé gbogbo oyún ṣé ìyẹn ni wọ́n fi lift bá wanted kúrò lórí ẹni ẹlẹ́ni. so ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá olóyè ní ká ẹ bá sọ̀rọ̀ kó mọ àwọn èèyàn tí wọ́n bá mọ̀ sojú òun àwọn èèyàn tí wọ́n bá mọ̀ lásojú rẹ̀ kó mọ̀ wọ́n àwọn kan wà wọ́n ní làákàyè tí wọ́n ń sojú ẹ̀ dáadáa tí wọ́n ń sọ̀rọ̀ dáadáa tí wọ́n ní làákàyè torí wọn pé ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọ́n nídìí láti bá wọn sọ̀rọ̀ dáadáa torí pé wọn ò kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ sísọ lórí rédíò àbí tẹlifíṣọ̀n kò jẹ́ wọn mọ̀ pé èèyàn máa nípa mọ́ra bí nǹkan bá ṣe gbóná lára èèyàn kọ́ léèyàn máa sọ̀rọ̀ jáde kò gbogbo tó ṣẹlẹ̀ sólóyè kò sẹ́ni tínú rẹ̀ dùn sí ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ lo advantage yẹn pé sọ̀rọ̀ kàṣàkàṣàkà bá lọ àbọ̀ ń bọ̀ bẹ́ẹ̀ni bá lọ àbọ̀ á máa bọ̀ so bá wọn sọ̀rọ̀ kí wọ́n mọ gbogbo àwọn èèyàn tí wọ́n mọ represent wọn so Ọlọ́run á wà pẹ̀lú yín o. ẹ ṣe gan ni ẹ jẹ́ kí wọ́n sáré kí wọ́n ẹ jẹ́ ká sáré kí bàbá wa. ẹni sùn dọ́kọ̀ sábì ẹni sùn wọ́n ṣe sọ̀rọ̀. nísòro ọtí rẹ bí. àwọn tó ń sọ̀rọ̀ ṣàkàṣàkà kí wọ́n mọ̀ yàṣà ẹni tó jẹ́ ẹni tí ọjọ́ oníwà rẹ̀lẹ̀ kò tí ì rí nǹkan gbà á tó ń bèrè ẹni tó yàṣà. bí olóyè ṣe jẹ́ pé akíkanjú tó kò kí mi lóòrò rí kò sì kí mi ní kí tánu rí ẹni tí téèyàn fi fẹ́ kú sí lọ́rùn pé máa ràn lọ́wọ́ èèyàn fún owó lọ́wọ́ èèyàn òru àwa kọjá pé bóyá àmọ́ fìyàn rèéṣe fọ́ǹdì àbí nǹkan kan Ọlọ́run ti gbàdúrà wa kọjá gbogbo dandan yẹn àwọn followers àwọn àkọ́kọ́ inú mi dùn pé gbogbo ẹ̀yin ẹgbẹ́ rẹ̀ iná ẹ wá bá mi láàfin mi ní Nàìjíríà. ilé ká máa wà àwòṣígèlè ẹ máa gbọ́rùn sókè bá tí gèlè yẹn sí. bẹ́ẹ̀ni. inú mi dẹ̀ dùn pé ẹ̀yin náà rìn sí yàtọ̀ fún pé bóyá Ọlọ́run ṣe pọ́ọ̀sì ibi tí Ọlọ́run fi ọkàn mi balẹ̀ Ọlọ́run ti fi ọkàn mi balẹ̀ òun ìtúbọ̀dọ̀ tó máa dára mi láàmú mọ́ kó dákun kó ṣàánú wa. àmín àmín. àwọn bí ká ẹ bá sọ̀rọ̀ àwọn ní òkú tí wọ́n ń lé fọ́lọ́wàsì káàkiri fọ́lọ́wàsì jọ mélòó láti gbà wo láti wọ́n plus
èèyàn 1 million àìmọye tá a dìlítì dànù ilé àṣà ni kò mọ̀rọ̀ sọ tá a gbà ń blọ́kì tá a dìlítì ẹ̀ dànù à ń yọ èèyàn bíi 10 mẹ́ẹ̀ẹ́dógún kò lórí péjì wa tí ọ̀bọ̀ pé nǹkan kan kò lára wọn a tó béèrè pé èèyàn wá ń wá followers káàkiri tó kọ́lọ̀ wà pẹ̀lú wa o. àmì Àmín. ẹ̀kú ní bínú ni bàbá iṣu ẹni ní tọwọ́ ẹni bẹ epo ájòwé tá a máa pa níṣojú yín o kábíyèsí bàbá mi o bẹ́ẹ̀ ni. olóyè ní ẹni tá a bá ń bá Ọjà. ọjà ó ní Bẹ́ẹ̀ni. bàbá àti ọjà ní gbogbo yẹn. Mm. òun náà ní làákàyè olóyè tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ tẹ́ ń ṣe ó Bẹ́ẹ̀ni. ní làákàyè ó mẹ́ tó fẹ́ ó mẹ́ Bẹ́ẹ̀ni. tó fẹ́ òun náà. Bẹ́ẹ̀ni. olóyè ọ̀gbọ̀n náà olóyè bá rí yẹn pé èèyàn fẹ́ bà tòun jẹ́ lójú ẹsẹ̀ yóò rí onítọ̀ fín náà. bẹ́ẹ̀ ni kó ọ̀pọ̀ tí ń fonítọ̀ sí kò ní fi síbẹ̀ bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. eléyìí fẹ́ bá yé òun jẹ́ ni o. Mm. owó tí o bí kankan bá ṣẹlẹ̀ o ẹni ẹ lọ mú o sọlọ́yè náà jẹ́ dìdìrì ní àbọ̀já àbùkù mẹ́kọ̀ọ́ àbí tí ọba ṣe pé kéré kan bèrè ẹ̀dúnlẹ̀ eré bẹ́ẹ̀ dúnlẹ̀ ọ̀dọ̀lẹ̀ tí ọba wa jẹ́ bẹ́ẹ̀ ṣé nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ ṣé bí èèyàn bá gba Sunday Igboho lálejò lórí ètò gbà mí ṣé kò ní. yóò gbètò lọ́wọ́ elétò ni yóò gbètò lọ́wọ́ elétò ní ara ẹ̀. yóò gbètò mọ́ lọ́wọ́ yóò gbètò mọ́ lọ́wọ́ níbi tó gbọ́ Yorùbá dé tó sì lákìkà dé tó sì ní làákàyè dé. Bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run ní ń bá tó náà. Bẹ́ẹ̀ni. sáwọn ni wọ́n ní ìsìn tí ìjọba gbẹ́sẹ̀ kó lórí gbogbo wàhálà fún ṣé àwọn ni wọ́n bá tó àbọ̀ lọ́hùn. ó yà mí lẹ́nu ọwọ́ ẹni bàbá mi ṣé ẹ tiẹ̀ wàá rí ẹni yìí tá à ń sọ yìí tẹ́ ẹ̀ ń sọ yìí tó ẹni ó tún yájú sí yín lẹ́nu jẹ́ mẹ́ta bóyá bí ìjẹta bí àná yìí kò yí ṣe inú yàrá ẹ̀ ló wà kò yí ṣe lọ síbi kankan inú yàrá ẹ̀ ló wà tí ó ti ń gbó bí ajá yẹn ẹ má bínú torí tọlọ́run ọba ẹ má bínú ọlọ́run àjọ gbọ́ àwọn tí ṣẹ́rí ẹni yìí wọ́n ti ju gbogbo ayé lọ bí Sunday Igboho gan bá sọ̀rọ̀ kò ní gbọ́ kò sẹ́ni tó rán iṣẹ́. àwa náà nírú wọn Sunday ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ kí ọba wọn sọ̀rọ̀ kí wọ́n yé dá wọ́n yé fẹnu wú géètì sí lọ́rùn torí ilé gbogbo gbogbo ilé ìwọ̀n mú bú èèyàn mélòó wá ní ọ̀gá wọn fẹ́ lọ́mọ bẹ̀bẹ̀ níwájú rẹ̀. Ọmọ Yorùbá dẹ̀ ni gbogbo wa Yorùbá dẹ̀ lásà Yorùbá lásà ò létò ọmọ Yorùbá ni gbogbo wa a kì í bú àgbà a kì í tojú àgbà mọ́lẹ̀ a kì í rí àgbà fín. bẹ́ẹ̀ni o Ọlọ́run ló rán àwa sí Sunday o wà láìtàláì súnmọ́ bíi láì. mo fi ijọ́ tí ó kéré nìkan nù sàárè mo fi búra èmi ò ẹ̀sìpẹ́tì kankan lọ́wọ́ Sunday láyé ó ti ẹbí léèrè ẹ̀yin lẹ́gbẹ́ rẹ̀ súnmọ́ ó ti wò mí sòsòsòsò tó ní lọ bẹ́ẹ̀ nìkan kó fún mi ní nǹkan kan rí wàhálà mi lọ torí mo mọ̀ pé ipò tó wà níjọ́ náà lọ ipò tèmi náà bá ní kí n tó fi ràn lọ́wọ́ ni níbi tó nífẹ̀ẹ́ mi dé ó ní kí n lọ báyàn pé kẹ́ni ẹ fún mi ní nǹkan ó gidi ni o tí èso owó kékeré o mi ò lọ kì í sì fẹ́ owó ni mo ní sí i tó bá jẹ́ pé mo mọ̀ pé ìyá Sunday ó kù mi bá rìkọ́ọ̀dù ìjọ tí ìyá yẹn bá mi sọ̀rọ̀ mi bá rìkọ́ọ̀dù ẹ̀ lẹ̀ ó jẹ́ bànújẹ́ ayé fún mi pé ìyá ẹ̀ sì bá mi. kíní kan kó sunkún nǹkan kan ránṣẹ́ sí mi níjọ́ tá a sọ̀rọ̀ last ọ̀rọ̀ tá a sọ kẹ́yìn náà nìyẹn. network. so tí n bá play rú yẹn wọ́n mọ̀ pé kì í ṣe lónìí lọ́bẹ̀rẹ̀ kì í sì ṣe lánàá gbogbo ẹbí Sunday sì mọ̀ pé mi ò sí nínú. bẹ́ẹ̀ ni bàbá mi ẹ jẹ́ tún wọn yín létí ìkan ṣe bí ńgbà tó máa ṣòkú màmá náà orí ìdúró lẹ fi wà tẹ ẹ dúró ṣe MC ṣé kò sẹ́lòmí tó máa ṣe MC tẹ ẹ dúró títí tẹ wà ń bẹ̀ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ títí dijọ́ kejì. tẹ̀lé wa ẹ jẹ́ tún ran yín létí bàbá mi ẹ tún tẹ̀lé wa wọnú òtẹ́ẹ̀lì aago méjì òun lẹ tó kúrò ń bẹ̀. ó ti tán tá a ṣe fàájì títí kí ló tún jù yẹn lọ ìfẹ́ wo ló tún jù yẹn lọ.
ẹ má bínú bàbá mi ojú òkú ní tì í. ẹ dàánù. àwọn tí fẹ́ rúwú géètì yẹn àríwọ̀ nàìjíríà gbà gbogbo àní ní yàrá ilé tí ẹ máa wà tó wọn máa sọ̀rọ̀ kò dáwó gbogbo ayé dáwó gbogbo mi kò dáwó ẹni tá à ń sọ yìí kò dáwó bẹ́ẹ̀ ni ò sì wá. ẹnu náà wọ́n fi bọ́ ba gbogbo nǹkan jẹ́. ṣùgbọ́n ó fẹ́ lọ pẹjọ́ ní ìsìn ó fẹ́ lọ sú àwọn èèyàn lórí ìkẹyìn. bàbá mi ẹ má bínú jáde ẹdọ ọ̀rọ̀ ẹ nù. ọwọ́ wórówóró bí mo bá rí wẹ̀ mi ò lè dáhùn torí pé tó bá fẹ́ kí n bó ń post fídíò òun tí n bá fẹ́ ràn lọ́wọ́ tí n bá mú fídíò rẹ̀ mẹ́rin tí n bá máa post ẹ̀ kọ́kọ́ lọ wo level ibi tí followers ẹ̀ dé kí wá bá post iṣẹ́ rẹ̀ mẹ́rin léraléra tí kì í sọ ọmọ ọkọ tí n bá bá post iṣẹ́ rẹ̀ tí mi ní ṣe bẹ́ẹ̀ torí pé ọ̀nà tó ń gbà wá ọ̀nà tó rọrùn tó wá pé òun gangan ló ń wá kéèyàn wò ó bó ṣe máa ń wá wàhálà káàkiri nìyẹn tí ò bá ti rẹ́ nìkan tí ò bá ti rérò púpọ̀ wò mọ́ ló máa ń wá wàhálà káàkiri bó ṣe máa ń wá wàhálà kiri nìyẹn. bàbá ẹ má bí ẹjọ́ kọ́ kì í jáde ẹ wò ẹ bá mi lọ kò fẹ́ máa gbádùn ètò wa lọ ẹ wájọ kọ́ kì í ọmọ olóríkì kan wà ń bẹ̀ yẹn àbí eléwì kan wà tó fẹ́ kì í bàbá mi. ọyá wọn ní òdìṣó lẹ̀. ẹ dẹ̀ gbóhùn sókè try láti gbóhùn sókè ẹ try láti gbóhùn sókè lórí òun. ẹ láti olóje o ilé ṣàgùn mọ mi ẹ láti olóje o. ṣọ́ngbọ́. wọ́n máa gbọ́. wọ́n kàjí kọ́lá olóhùn ojúmọ́ gbọ́dọ̀ ẹnu mi. ẹ máa gbọ́ lórí ìkíní torí kò lè wọlé sí stúdíò mi. bọ̀ ẹ gbọ́ lórí ìsìmọ̀ sẹ́ǹsì yẹn máa gbọ́ lórí ìsìmọ̀ sẹ́ǹsì yẹn. ẹ máa gbọ́ ọ máa kí ẹ̀dá ara mẹ́ ẹ ti abáyé sọ̀rọ̀ lítà sá ẹ ṣe ń wọ́n sà. owó máa gbọ́rọ̀ ẹnu ọmọ ẹ̀sìn ìlàsọ̀ ọ̀gbárò olóòjé. ẹ bá wa mọmi sí o ẹ bá wa mọmi sí o ẹ bá wa mọmi sí o ẹ bá wa mọmi sí o. ó ti ya ní báyìí. mo láti mo kí bàbá wa mo kí gbogbo èyí tí ẹ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì ẹ ràn wá lọ́wọ́ torí pé a pààrọ̀ orúkọ YouTube kò tí ì gbé kinní yẹn dúró dáadáa kò tí ì gbé platform wa dúró dáadáa ẹ̀yin lè máa ràn wá lọ́wọ́ láti bá wa pín ètò yìí sí ọ̀dọ̀ àwọn ẹbí ará àti ojúlùmọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa à ń celebrate àwọn ìyá wa ni ẹ má jẹ́ kó jẹ́ wípé gbàtà bá wà lórí ààrẹ tàbí gbàtà bá sí láyé mọ́ gbogbo wa lágbádá kú ọ̀n nífi kankan nínú wa ṣàwátì lágbára lọ́wọ́ Ọlọ́run ọ̀n ní yiniyini kéèyàn lè ṣe míì náà ni àní mo tún sọ́sẹ̀ tán bá ka èèyàn 10 sílẹ̀ àwọn tí à ń rí bíbá yìí lọ́jọ́ títí òní ọ̀n gbọ́dọ̀ jẹ́ nọ́mbà 11 nínú wọn kó tó di wípé wọ́n máa mú àwọn tó sọ wípé àwọn wo náà dúró tán tí Ìgbòho òòṣà owó baba dami àwọn wo náà wà ní inú aṣọ eégún tó ń sọ wípé ará ọ̀run ni ará ayé ni ó dàbí pé mo rí bàbá wa kan bàbá wa olóríire bàbá wa lálùbáríkà bàbá wa èèyàn kan tó dàbí ẹgbẹ̀rún ènìyàn bàbá wa tọ́lọ́run tó jogún làákàyè fún ìkan gbòógì nínú ìrìn àjò yìí ìkan gbòógì lálàfẹ̀yìntì bàbá wa Chief Sunday Igboho tó bá wá ka èèyàn 3 ọ̀n gbọ́dọ̀ ka 1 2 3 ẹ tí rí pé oh my god mo ti smart jù oh my god I'm too smart tó bá wá ka èèyàn 1 2 3 ọ̀n gbọ́dọ̀ má ka bàbá wa yìí mọ́ tó bá fi wọ́n ṣe nọ́mbà 4 èmi ọ̀gá ńlá máa jáde tán fónítọ̀ ọ̀hún ni ọ̀n bí wọn rè gbogbo anybody tó bá hùn kó jẹ́ pé 1 2 3 nọ́mbà 4 tẹ́ bá pé 4 kẹ́ tó pè wọ́n ọ̀gá ńlá máa jáde tì í àwọn ní bàbá wa Gani Alágbàlá bàbá wa Alágbàlá ẹ bá wa kí gbogbo ọmọ kóòtù òjìrì nílé lóko lẹ́yìn òdì ẹ ṣé gan ni ẹ káàbọ̀ sórí ètò ẹ kú ìfẹ́ ọmọ ènìyàn ṣe ẹ kú àdúró tì.
ẹ ṣe olóòtú very dark lady èmi náà ti ń bẹ ṣe ń forúkọ kórúkọ lèmi náà ń follow very dark lady ọ̀gá ńlá mo kí yín ẹ kú ètò mo dẹ̀ kí àwọn màmá wa tán wà níkàlẹ̀ àwọn màmá wa látìlẹ́yìn látòrí ẹni tó jẹ́ igbákejì mi nínú ẹgbẹ́ ìfẹ́lódùn tí a ti ń dárúkọ tí à ń pe orí ẹ̀ láti ẹ̀kan màmá wa Kẹ́hìndé Ìgè Àdùbí mo kí wọn mo wá bọ́ sórí ìyá wa Ájì Akùnrin Àrà táwọn náà jẹ́ olórí adarí pàtàkì kan nínú ẹgbẹ́ ìfẹ́lódùn ibi tá a ti pàdé pẹ̀lú Ájìá ó pọ̀ gan-an ó pọ̀ púpọ̀ tí mo dẹ̀ mọ̀ wípé wọ́n ṣe takuntakun tí mi ò gbọ́dọ̀ máa dárúkọ bẹ́ẹ̀ náà ni màmá wa very dark lady o a máa yé wọn á dẹ̀ máa yé èmi náà á tún máa yé àwọn tó ń gbọ́ wa tí wọ́n jẹ́ olóríire alátìlẹ́yìn ìran Yorùbá ọmọ Yorùbá tàtà tí a ti jọ ṣiṣẹ́ ní àwọn ìkànnì kan tàbí ìkejì mo kí Ájì Akùnrin Àrà ẹ kú akitiyan ẹ ṣé mo dẹ̀ wá kí màmá wa Tóyìn Ọláoyè bẹ́ẹ̀ náà ni àwọn náà ọ̀pọ̀lọpọ̀ ibi la ti pàdé torí àwọn èèyàn wọn á kàn máa sọ̀rọ̀ but wọ́n ní àgbà tó lómi nínú kò ń mì màmá wa Tóyìn Ọláoyè ò kì í sọ̀rọ̀ púpọ̀ ẹ̀kọ̀ọ̀kan ọ̀rọ̀ tí wọn ò dàbí ti sọ̀rọ̀sọ̀rọ̀ ní mọ́mì wa Kúnrin Àrà vice mi dẹ̀rẹ̀ tí n bá tú wọn lẹ̀ èmi ni máa ń dì mú pé irọ́ o ò lè ṣe bẹ́ẹ̀ o olóyè ni ẹ o á ní ẹ fi mí lẹ̀ má dá wọn lóhùn ọ̀tẹ̀ bá tú Ìgè Àdùbí lẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ míì gan-an á tún máa wòran ni pé ṣùgbọ́n màmá wa Ọláoyè àwọn ò ń sọ̀rọ̀ púpọ̀ bẹ́ẹ̀ náà ni mo kí wọn àjọpàdé ní oríṣiríṣi tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ takuntakun kódà omi tí ò ń ṣe nínú ìrìn àjò ìjàngbara tó jẹ́ pé ìjọ yẹn mo wà surprise tí ọmọ Yorùbá kan tí ó fẹ́ lọ ṣe boxing competition ní Japan àti ẹ̀mọ̀ pé àwọn èèyàn wa wọn pọ̀ púpọ̀ ńbẹ̀ ṣùgbọ́n àwọn ìyá yìí wọ́n dìde wọ́n fi owó wọn lọ sí Japan téèyàn bá mọ bó ṣe jìnnà tó ìlú tó yẹ pé earthquake máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ aparun náà fi ń kọ́lé so mi tiẹ̀ mọ nǹkan tán jẹ́ ńgbà yẹn but mo mọ̀ pé tán jẹ́ ń Japan làwọn náà jẹ́ torí wọ́n gbìyànjú ṣá wọ́n dúró ti ọmọkùnrin yẹn lórí kinní yẹn ara iṣẹ́ yẹn yàtọ̀ sí èyí tá à ń ṣe ní jàǹgbara tí mo fi mọ̀ pé àwọn ẹni yìí. àtúrísọ ní Japan náà ń bẹ tàrí lójú bẹ́ẹ̀ ni òun náà wá brother wa Sami Japan eléyìí ò ń ṣe ọ̀rọ̀ pé ìjàǹgbara ọ̀rọ̀ pé ọmọ Yorùbá tí ó jẹ́ professional boxer láti lọ ṣàdúró tì fún pé kán rí pé ó léèyàn ó lérò níbi tó ti lọ ṣe wọ́n dìde wọ́n ṣe gbogbo iṣẹ́ yẹn àṣà àti ìṣe Yorùbá àbí gbogbo ẹ̀ ó pọ̀ tí mi ò lè máa count tí mo ti rí iṣẹ́ ọwọ́ wọn àríṣe náà làríkà Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ mo wá kí gbogbo àwọn olólùfẹ́ Dr. Zabby àti gbogbo ọmọ Yorùbá tó máa wo ètò yìí mo kí wa káàkiri nílé lóko lẹ́yìn odi mo kí Olódùmarè mo kí gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá àgbà ò ní tán lórílẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo nǹkan tí à ń gbẹ òǹgbẹ tí a dẹ̀ ń tọrọ lórí bí vice mi ṣe máa ń sọ pé ìgbáyé gbádùn Ọlọ́run á fi tó wa lọ́wọ́ mo dẹ̀ kí gbogbo ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn àṣeyọrí ni tiwa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìtẹ̀síwájú ni tiwa so àtúnbọ̀ máa ṣe àṣeyọrí lágbára lọ́wọ́ Elédùmarè. àmín àṣẹ Èdùmàrè. Ó dàbí pé nẹ́tíwọ̀kì wọn ni. Wọ́n ti gbé wọn Ó dàbí jáde. pé nẹ́tíwọ̀kì bàbá Gani Alágbàlá ní òkè. Nẹ́tíwọ̀kì wọn Ọmọ ni. Ọlọ́run yìí tí wọlé padà. Mo sì fẹ́ sọ pé Yeah. kó bá wa kí bàbá wa Kọ́lá Olóòtú ni. Ṣé ló dẹ̀ rí bété? Ok, ó dàbí pọ́n wọ́n ti wọlé padà. Ó dàbí pọ́n ti wọlé padà sí No, ìyá. ẹ má bínú àwọn kọ̀ọ̀kan ló bẹ́ẹ̀ ni. wọlé àti pé
bẹ́ẹ̀ má ni bínú bẹ́ẹ̀ ni mọ́mì Ọláoyè bàbá alágbàlá wọn sì ń sọ̀rọ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ ni jẹ́ kán bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀. kọ́ Bàbá ni so Alágbàlá, wọ́n ní kẹ́ bá wa kí bàbá wa Kọ́lá Olóòtú bàbá alágbàlá. wọ́n ṣe wá lálejò kan ọmọ àdábánijà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ta lọ kí kábíyèsí tí wọ́n ṣe wá lálejò gan. gbogbo ẹ̀ ni mo mọ̀ kò sí èyí tó ṣe ẹ̀yìn mi kò sí èyí tí mi ò mọ̀ nípa ẹ̀ so mo kí wọn dáadáa o kí n tó wọnú program yìí líǹkì méjì náà send sí mi èyí tí mo kọ́kọ́ fi ń wò so later ni mo wá tún rí kan tó gbé mi wọlé ń bí tí mo wá click ẹ̀ so while tí mò ń click tọ̀hún yẹn mo gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ ìhà tán kọ sí olóyè Sunday Igboho a máa ń ríra níta ni pẹ̀lú wọn a dẹ̀ máa ń pàdé láwọn occasion kọ̀ọ̀kan ìgbà tí bàbá ìyàwó mi kú nìbàdàn yàtọ̀ sí ti màmá ìgbà tí bàbá ìyàwó mi kú àwọn náà pè tán wá ṣe MC ńjọ́ yẹn ṣùgbọ́n prior to that lọ́dọ̀ èèyàn kan tó ń ta mọ́tò tó jẹ́ chairman àwọn onímọ́tò títà wọ́n jẹ́ Motor Dealers Association ní Ọ̀yọ́ State mo ti kó mọ́tò lọ sí ọ̀dọ̀ ẹnìyẹn rí nígbà táwa náà ṣì ń ṣe kó tó di pé dọ́là di báyìí so àwa ń dúnàádúrà à ń sọ̀rọ̀ mo wá lọ rí ẹnìyẹn fún business mo wá bá bàbá Kọ́lá Olóòtú ń bẹ̀ nǹkan kan wá ṣẹlẹ̀ lásìkò gbà yẹn tó jẹ́ pé wọ́n ń sọ̀rọ̀ olóyè Sunday Igboho nǹkan náà mi ò ní mention ẹ̀ but olóyè Sunday Igboho dìde fún èèyàn kan ni láti gbèjà ẹ̀ nígbà yẹn so ẹni tó jẹ́ chairman yẹn àti Kọ́lá Olóòtú wọ́n jọ̀rẹ́ wọ́n bá ń gbọ́ mi wọ́n á ti máa mọ̀ ń sìn ẹni yẹn náà èèyàn dáadáa sí mi ni tá a sì jọ ń ṣe yóò èmi ò rí sówó mọ́tò yẹn kò yé mi o ẹ bá kó lọ lé bí oṣù 6 nígbà tẹ́ bá máa jẹ gbogbo èrè orí ẹ̀ náà 200,000 pẹ̀lú gbogbo wàhálà ìyẹn lèmi fi wò pé wò ẹ̀yin tẹ́ ń ṣe ẹ máa ṣe but èmi àtẹni yẹn sì ń ṣọ̀rẹ́ but kí ni mo fẹ́ fàyọ ni pé wọ́n wá ń sọ̀rọ̀ bí olóyè Ìgbòho ṣe dìde fún ìkọ̀yà fún àwọn èèyàn kan níbẹ̀ yẹn àwọn méjèèjì ń discuss ẹ̀ wọ́n mọ bí mo ṣe wà pẹ̀lú ẹ̀ èmi kàn ń wò ní tèmi so ká máa ṣe dáadáa ṣùgbọ́n olólùfẹ́ olóyè Sunday Igboho ni bàbá Kọ́lá Olóòtú even prior to gbogbo nǹkan tá à ń ṣe so bí ó ṣe rí nìyẹn o mo kí wọn dáadáa mo dẹ̀ kí wọn fún ìtọ́jú àwọn èèyàn mi wọ́n jíṣẹ́ ní gbogbo ìgbà tí ẹ lọ lé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ò hàn sáwọn èèyàn tí àwọn ò bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kan sọ irú nǹkan tí ẹ̀yin màmá wa ṣe nígbà yẹn ọ̀tọ̀ ni táyé rí ṣùgbọ́n yẹn ò jọ wá lójú nítorí pé nílé ayé yìí àṣìṣe àbí ibi téèyàn ti kùnà òun lọmọ aráyé máa ń highlight béèyàn ṣe nǹkan tó dáa nígbà ẹgbẹ̀rún ẹyọ kan tó bá ṣe tó dàbí ẹni pé àbí mistake kan wà ńbẹ̀ àbí kinní kan Ọlọ́run dẹ̀ ló mọ mistake orí òmùgọ̀ ńgbà míì á dọ́gbọ́n ọgbọ́n ńgbà míì á di òmùgọ̀ ó wà lọ́wọ́ Ọlọ́run téèyàn rò pé mistake Ọlọ́run lè ní kéèyàn gbégbèsè yẹn tó jẹ́ pé ó ti mọ ibi tó ti máa lò lọ́jọ́ iwájú mo kí bàbá wa Kọ́lá Olóòtú ẹ ṣe ẹ̀kọ́ àdó tí ẹ kú gbogbo gbà sọ̀rọ̀sọ̀rọ̀ ní ẹ̀ ní sí ọ̀rọ̀ sọ ẹ̀ sì sọ látànà àṣìṣe ò ní bá yín lọ́lá Ọlọ́run mo dẹ̀ kí gbogbo àwọn bàbá wa ọba ni mò ń kí lọ lẹ́ẹ̀kan nílẹ̀ Yorùbá àtàwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pé wọ́n kú ọgbọ́n wọ́n kú àgbà níṣe ọ̀rọ̀ wa kúkú yé wọn ọ̀pọ̀lọpọ̀ ni òye ṣùgbọ́n tíyàn bá ti wà nípò ọlá tó wà nípò ọba díẹ̀ ni wọ́n lè sọ̀rọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ṣe wọ́n á ti máa ṣiṣẹ́ lọ lábẹ́lẹ̀ nítorí pé tán bá sọ̀rọ̀ síta wọ́n á ní kábíyèsí báyìí sọ báyìí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ wọn pé a pè wọ́n jẹ́ àwa la mọ̀ tí wọ́n ń bá wa sọ lábẹ́lẹ̀ ní tó bá wo oníkálukú ni kó máa fẹnu ẹ̀ sọ ṣùgbọ́n ẹ lọ mọ̀ pé onílùú kò ní kẹ́ kó tú adọ́dọ̀ bàbá wa Ọọ̀ni wọn ò fìgbà kan bú wa o wọ́n ní gbogbo ohun tá à ń ṣe làwọn ń wò wọ́n ní ṣùgbọ́n ó kọjá bẹ́ẹ̀ adọ́dọ̀ bàbá wa Aláàfin àmọ̀ǹta gbọ́ àwọn tó dẹ̀ sọ̀rọ̀ sókè nínú gbogbo ọba Yorùbá nígbà tí Ìfẹ́lódùn dìde tá a sọ pé nǹkan tá à ń fẹ́ leléyìí wọ́n pọ̀ o gbogbo wọn la kí bàbá wa Láké akí bàbá wa Olúgbọ́n àwọn ọba wa ní Oǹdó lẹ́kìtì mi ò lè máa dárúkọ gbogbo wọn la kí níjẹ̀bú gbogbo wọn pátá tí wọ́n dìde àtàwọn tí wọ́n bá wa sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n sọ òṣèré máa sọ lórí agbágbé ṣùgbọ́n tá a rí i pé àgbà dáadáa ni wọ́n ọgbọ́n àti ìmọ̀
tí wọ́n fi ju àwa lọ gẹ́gẹ́ bí ọmọdé òun ni wọ́n fi ń ṣe àti ọlá ipò tán wà kì í ṣe pé wọ́n kàn fi wálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn gan èébú tá a bú wọn kò dùn wọ́n níṣẹ́ náà kàn mention pé ẹ kàn ń bú wa ipò táwa wà àwa ò lè máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ ti yé àwa náà báyìí ṣùgbọ́n dídùn òun ni ọsàn aṣọ so mo rọ gbogbo ọmọ Yorùbá bí olóyè ṣe sọ pé ẹ má jẹ́ ká bú àwọn bàbá wa mọ́ n tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ ọgbọ́n ẹ̀sọ̀ báyìí ni ejò ló fi ń gun àgbọn ọgbọ́n ọnú òun ni àgbà fi ń sá fún màálù so adúpẹ́ lọ́wọ́ gbogbo wọn ṣá àṣeyọrí eléyìí tá a ṣe ìbẹ̀rẹ̀ ni o n tó kàn wá báyìí gẹ́gẹ́ bí a ṣe sọ tí Ìfẹ́lódùn gbé dání àti olóyè Májàsọ́lá bó ṣe sọ lórí BBC ó ní pé a rọ àwọn bàbá yìí wípé ó tún kù níbọn ń ró wọ́n ń pa wá lọ́tún wọ́n ń gbé wa lósì yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a ṣe àmójútó le so that nǹkan táwọn agbófinró bá ṣe nílẹ̀ Nàìjíríà èyí tẹ̀yìn gọ́vnà yín bàbá wa bá tún ṣe nílẹ̀ Yorùbá á ranra wọn lọ́wọ́ ayé á rójú ìgbà wa á tòrò nítorí pé ọba tó jẹ tìlú rójú ayé ò ní gbàgbé ẹ tó ṣe bí òwe èyí tó dẹ jẹ tìlú tún rójú náà ayé ò ní gbàgbé ẹ ayé á rójú láyé ẹ̀yin bàbá yìí o ìgbà á tòrò lágbára lọ́wọ́ Ọlọ́run bá a ṣe àṣeyọrí eléyìí láìpẹ́ kó tó di Christmas gbogbo èèyàn ló máa sá wá sí South West ọ̀dọ̀ wa làwọn ọmọ Ìgbò máa ń sá wá anyway ní Christmas kó tó di pé wọn láwọn ò lè lọ ìlú wọn ṣùgbọ́n tá a bá tún ṣe ààbò kódà a rọ̀ tẹrú tọmọ a rọ̀ wá lọ́rùn so Ọlọ́run á jẹ́ kí ó lè bọ́ sí gbogbo ohun tá à ń fẹ́ ló máa tẹ̀ wá lọ́wọ́ o mo kí wa o ẹ kú ètò. ẹ ṣe gan ni bàbá wa Gani Alágbàlá àárín yín pẹ́ lágbára lọ́wọ́ àṣẹ̀dá lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo nǹkan tẹ́ ń tò gbogbo ẹ̀ ló máa gún régé Ọlọ́run á wọlá àìsùn àìwo ọ̀sán òru tẹ́ fi ṣe Sunday Igboho lẹ̀ nígbà òjò nígbà ẹ̀rùn nígbà tí ò sí ìyàn kankan nígbà ẹkún omijé ojú àákíyín o àwa mọ̀ lóore a máa celebrate ara wa ní lágbára lọ́wọ́ Ọlọ́run a jẹ́ máa celebrate ara wa fún dáadáa ní wípé àwa ò mo máa fi gbogbo ẹnu sọ́sẹ̀ mo ní àwa kan wà sẹ́ẹ̀ àní sí nínú ẹni tí ìran máa ṣépè fún wípé àwọn kan náà wọ́n máa ní àwọn kan dá yàtọ̀ ọlọ́tọ̀ lóhun ọ̀tọ̀ ni wọ́n gbìyànjú àwa ń bẹ Ọlọ́run Elédùmarè kó wá dé ìgbìyànjú aládé gbogbo àwa tá a ṣe pẹ̀lú òtítọ́ tá a wà ń bẹ pẹ̀lú òtítọ́ pẹ̀lú inú kan lágbára lọ́wọ́ Elédùmarè àníyọ sọnù ọ̀hún ní fi wá ṣàwátì lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa bàbá wa mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ ẹ ṣé gan ni màmá wa olórí oko bámbam màmá ṣe ń gbọ́ mi Ajia Queen Ara ṣe wà ń bẹ ìyá mi àtàtà èwo lẹ ṣe èèyàn mi ẹ máa ní kí n má lo òun yẹn ń sìn o èèyàn mi èwo lẹ ṣe ẹ gbà síbẹ̀ ẹ gbà ṣọ́ọ̀kì now ìyá mi ẹ bá mi kí gbogbo ara lé ẹ bá mi sọ̀rọ̀ bóyá bíi 2 minutes torí àdìpẹ́ máa mú ètò wá sópin báyìí ń sìn bọ̀ kó tó dípà máa kárí akásẹ̀ ètò ńlẹ̀ ẹ̀yin lẹ́mọ ọ̀rọ̀ ìyànjú àti àwọn akitiyan àti kẹ̀dẹ̀ bá wa ṣàdúrà fún mọ́mí Kóìkí àti màmá wa Fáṣakí náà lágbára lọ́wọ́ Ọlọ́run àti àwọn màmá wa kan náà tọ́jà pé nínú Ìfẹ́lódùn náà wà bóyá bàbá Gani Adams mọ̀ wọ́n bàbá Gani Alágbàlá máa wá gbórúkọ màmá ẹ ti rántí màmá yẹn màmá kan báyìí tó kọ́kọ́ ṣaláìsí. Abíọ́dún Táíwò. yes ẹ bá mi kó gbogbo ẹ mọ́lẹ̀ kẹ́ bá mi ṣe prayer fún bàbá olóyè Ìgbòho gbogbo àwa ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn àti gbogbo àwa ọmọ kóòtù òjíire torí àwa kan náà sí nínú Ìfẹ́lódùn tó jẹ́ pé wọ́n dẹ̀ fẹ́ràn ọmọ Yorùbá àwọn kan gan ń gbọ́ Ìfẹ́lódùn sí wọn máa wí pé àwọn wo lẹgbẹ́ yìí àwọn ẹgbẹ́ tó dúró tán ni o tó jẹ́ pé tó bá yá gan ẹ máa máa gba káàdì láti wọ ọbẹ̀ ni ẹ máa gba káàdì Ọlọ́run ló mọ yan 1000 èèyàn tá a jẹ́ ń sìn bóyá 1000 èèyàn tá a jẹ́ tó bá yá ń sìn ẹ máa gba fọ́ọ̀mù láti wọ ọbẹ̀ ni tẹ bá fẹ́ wọ ẹgbẹ́ Ìfẹ́lódùn ẹ kàn sí mi èmi ní kẹ́ kàn sọ́gà ńlá now Ajia Queen Ara mo gbé máìkì fún yín ẹ bá mi gbẹ́ni sí máìkì ẹ bá mi ṣe ní pápápá adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a kí Ọlọ́run fún èní Ọlọ́run ẹlẹ́dàá tó jẹ́ kí ẹ̀mí tiwa kó di èní
ní agbára ti Ọlọ́run àní yọ sọnù bí ọwọ́. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, àwọn tí wọ́n wá bá ìrìn àjò náà tí èní ò ṣojú wọn, nítorí pé báwo ni ò bá ṣe jẹ́ kí Mọ́mì Kóìkí kọ́ wà láyé ńgbà tó release Olóyè Ìgbòho tí wọ́n gbẹ́sẹ̀ kúrò nínú wọn. Torí màmá gidi ni màmá yẹn, màmá alálùbáríkà, màmá tó jẹ́ pé láti ìgbà tí wọ́n ti wà nínú tó wà nínú àhámọ́ ní Kútọ́nù níyà ìtún lọ, ìyá ìtún ṣe títí wọ́n tún lọ ní ibùjókòó ní Kútọ́nù tó gbalé síbẹ̀ láti máa lọ lóòrèkóòrè nítorí tolóyè. Ó fi ìgbà kan kó tó di pé bóyá oṣù méjì tó máa kú yẹn, wọ́n sọ fún wa ní pé ká fún wọn láàyè tó ra máa ń pè wọ́n lóòrèkóòrè bá a ṣe bẹ́ẹ̀ ṣe ti mọ̀ wípé ọ̀wọ́n ni matron wà nínú Ìfẹ́lódùn, kò sí nǹkan tá a kì í pè wọ́n sí, wọ́n dẹ̀ máa náwó, wọ́n máa nára. Kódà Ìfẹ́lódùn sì jẹ wọ́n lówó ní nǹkan tá a rà sílẹ̀ tá a fẹ́ tà tá àti ìrítà. Lágbára Ọlọ́run tá a bá rí tà tán àkúfọ̀ wọn ẹbí, torí yóò gbọ́dọ̀ jẹ òkú lówó. Torí bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ti lọ àti Dr. Fáṣákin ni Dr. Fáṣákin ẹ rántí ìgbà tó fi olóyè sílẹ̀ ní Kútọ́nù tó ń ṣe ẹ máa bọ̀ l'Amẹ́ríkà, mo ti rántí ọ̀rọ̀ yẹn ní orí mi, mo dẹ̀ máa ń wo fídíò yẹn bó ṣe ń ṣe bí wọ́n ṣe dùn. lọ́yà Fáṣákin tún wọ stúdíò gan, ọkọrin Yorùbá Nation, lẹ́lẹ́ ni ó máa fẹ́, lẹ́lẹ́ ni ó máa fẹ́, àsíá o Yorùbá Nation, lẹ́lẹ́ ni ó máa fẹ́. Lágbára Ọlọ́run gbogbo bàtà bá ti ń kọrin yẹn tí wọ́n bá ń dùn, Ọlọ́run á máa mú ìdùnnú ẹ̀ lọ bá wọn nínú sàárè. Bẹ́ẹ̀ náà ni màmá wa Abíọ́dún Táíwò náà, wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí wípé kí wọ́n dúró déédéé, tó fi dúró tolóyè, kán dúró ti ìrìn àjò yìí kó ṣojú wọn, ṣùgbọ́n ní agbára ti Ọlọ́run gbogbo ìgbà tí ìrìn àjò yìí bá máa dé, àdúrà náà la máa ṣe fún wọn ní lóòrèkóòrè ní gbogbo ìgbà ní Ọlọ́run á dẹ̀ bá mú lọ bá wọn níbi tí ní sàárè wọn. Àṣekúlẹ̀ aláwọ̀ ní tèmi mọ̀ nìyẹn, àṣe fún wọn gbogbo wọn mẹ́tẹ̀ẹ̀ta Bismillahir-Rahmanir-Rahim, kúlẹ̀ aláwọ̀ hajj aláwọ̀ samad lábìyẹ ìjìnlẹ̀ lábìyẹ ìdájọ́ lábìyẹ ìkúnlẹ̀ àkúfààná. Ọlọ́run á bá mú rẹ̀ lọ bá wọn ní sàárè. Àwa fi àsìkò yìí a fi kí bàbá Bánjí Akíntóyè, bàbá ọmọ, torí wọ́n dúró ti Olóyè Ìgbòho ni, tọ́dẹ̀ ń sọ fún pé tí wọn bá fi olóyè sílẹ̀ òun ò ní kúrò ní Kútọ́nù. Bàbá ò kúrò ní Kútọ́nù, wọ́n sì wà ní Kútọ́nù, tòótọ́ ní Amẹ́ríkà ló wà, ṣùgbọ́n kì í ṣe tó bá ń padà bọ̀ l'Amẹ́ríkà, Kútọ́nù náà ló máa dúró sí. Ní ìsìn Ọlọ́run tí wàá bá wa ṣe, Ọlọ́run tó mọ ètò ẹ̀ tó ti tó nǹkan ẹ̀, tí bàbá bá ń bọ̀ ní ìsìn lágbára Ọlọ́run, Nàìjà lọ́run náà máa lọ sẹ́tù sí, wọ́n máa lọ sẹ́tù sílẹ̀ Yorùbá ni, tí wọ́n á lọ rí ọmọ wọn tí wọ́n máa dùn, táyọ̀ wọn máa kún, wọn Ọlọ́run ọlẹ́dàá ọlọ́jọ́ èyí tó mú wọn lọ sí Amẹ́ríkà kó lọ ṣètọ́jú ara wọn, kí ọmọ náà dúró tì wọ́n, ọmọ náà wọn á rẹni ṣètọ́jú wọn o. Ọlọ́run á bá dá wa padà láyọ̀ àtàlàáfíà, omi ara wọn, ẹ̀jẹ̀ ara wọn, iṣan ara wọn, Ọlọ́run ò ní fi dè wọ́n. Ọlọ́run náà á wá ṣe ilẹ̀ Yorùbá ní ìtúsílẹ̀ ní agbára Ọlọ́run fún bàbá náà. A wá gbàdúrà fún gbogbo ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn pátápátá, ó bẹ̀rẹ̀ láti olórí wa president wa bàbá wa Gani Alágbàlá, dórí vice president wa Ìgè Àdùbí àti gbogbo àwọn olóyè pátá, secretary ní ọ̀wọ́n welfare ní àwọn governors wa ní pátápátá, gbàdúrà fún wọn fún ìdúróṣinṣin tí wọ́n dúró di ọmọ Adéyẹmọ. Group kan náà tó wà tá tún pè ní Ìgbòho support, tó jẹ́ pé lóṣooṣù wọn ò gbọ́dọ̀ má ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, mo dúpẹ́ fún yín o, a kí yín, Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní á bá a dúpẹ́ fún yín. Ìgbà tẹ́ bá wá èèyàn kan, igbe èèyàn ló máa dá yín lóhùn, torí kò sígbà tí wọn kì í dá wa lóhùn tá a bá ti pè wọ́n. A kí yín o, wọ́n tó bí 10 sí 12 nínú gúrùpù yẹn tá a dẹ̀ máa ń ṣe lóṣooṣù. Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní á fi ọ̀pọ̀ rọ́pò fún yín. Mo mọ̀ pé gbogbo yín náà ìdùnnú lẹ̀ ń dún. Olóyè náà ń bọ̀ àdúpẹ́ o, wọ́n ń bọ̀ o, wọ́n máa wá sórí world media, wọ́n wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá. A ní ká fi wọ́n lára balẹ̀ ní lọ́wọ́ báyìí. Olóyè tá a ní ká fi lára balẹ̀ wọ́n ń káàkiri, ṣùgbọ́n bí wọ́n ṣe wá ń káàkiri, torí wọ́n ní inú ẹnu kì í dùn ká pamọ́ra, bí wọ́n ṣe wá ń káàkiri, a fi ṣọ́ Ọlọ́run, àbú Ọlọ́run, a fi ṣọ́ wọn. Bí aburú bá lọ wájú, wọn ò ní bá lágbára lọ, tó bá ń bọ̀ lẹ́yìn kò ní bá wọn, kò ní wọlé tọ̀ wọn. Àwọn ẹni ìkà, àwọn ẹni ibú, àwọn ẹni aburú, àwọn kẹ́ni má ní, amọ́niṣe ní, afàìmọ́niṣe ní, aṣenidánidárò, ọ̀tá ilé, ọ̀tá kọ̀rọ̀, ọ̀tá gbangba, oṣó, àjẹ́, oníṣègùn, aláfọ̀ṣe,
tí ó bá lókun bí tí ọmọkùnrin máa gbà àwọn ènìyàn Ọlọ́run ọba ni Ọlọ́run á bá wa ṣe wọ́n mọ́ṣẹ́. Nígbà tí mò ń bọ̀ ní èní níwájú Ọlọ́run àti ènìyàn, màmá yẹn bá mi sọ̀rọ̀ dénú ilé ni, mo kàn gbé ní fọ́ọ̀mù ní Hájì Akunyara, mo ní màá àwọn lágbájá báyìí ni mo ní yes ma, ṣé kò sí ma, ẹ bá wa bá Súgbèwò sọ̀rọ̀ kó jọ nítorí ọlọ kó wo tòun arúgbó, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe o, ó ṣe é ṣe fẹlẹfẹlẹ káàkiri ẹ̀rù ń bà wá o, ẹ má bẹ̀rù, Ọlọ́run ló ń ṣọ́ Ọlọ́run ló ń ṣọ́gbọ̀, Ọlọ́run tó dẹ̀ ń ṣọ́ tó ti ń ṣọ́ látàná di èní a máa ṣọ́ títí rọ̀lá àti gbogbo àwọn olólùfẹ́ náà pátápátá. Ewu òṣèlú lórí ìgbìmọ̀ kó bọ́ sórí ìkọ̀kan náà wọn security ẹ̀ ní o, nínú àwọn tá à ń tẹ̀lé ní o, Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní àtúbọ̀ bàbá á kí gbogbo ọmọ Yorùbá o, a kú oríire, oore náà bá wa kalẹ̀, gbogbo nǹkan tó kù tá à ń wá a tù wá lọ́wọ́ lágbára Ọlọ́run, ojú òní ti wá dá padà sọ́dọ̀ yín Dr. Zabby. Ẹ ṣé gan ni Hájì Akunyara, a dúpẹ́ lọ́wọ́ yín, a kú gbà gbogbo, lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní ti wá. Ẹ̀yin ọmọ Yorùbá, àwa ọmọ Yorùbá lápapọ̀, ẹ jẹ́ ká máa celebrate ara wa, ẹ má jẹ́ ká máa gbọ́ gbogbo nǹkan tí àwọn èèyàn bá ń sọ nípa ara wa. Ẹni tó bá wá sórí ayélujára tí ò bá ti lè sọ nǹkan tó dáa nípa gbogbo wàhálà tí àwọn ẹgbẹ́ ń ṣe, ẹ jẹ́ ká mọ̀ wípé onítọ̀hún yẹn kò fẹ́ ìlọsíwájú fáwa ọmọ Yorùbá ni. Ẹni tó bá kàn lè máa dá wàhálà alẹ́ ní gbogbo ìgbà ọ̀hún fẹ́ lọ síwájú fún wa ni o. Àwọn ẹgbẹ́ ìfẹ́ lóògùn ẹ gbé fún wọn, ẹ tún gbé fún wọn lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ni. Mo dẹ̀ mọ̀ ní lágbára lọ́wọ́ Elédùmarè àṣeyọrí ní gbogbo wa máa ṣe. Láìpẹ́ láì jìnnà lágbára lọ́wọ́ Ọlọ́run a máa jọ dúpẹ́ ayọ̀ ni. Elédùmarè eléyìí ṣe àṣemọ. Mo kí gbogbo ẹgbẹ́ ìfẹ́ lódùn ní àpapọ̀, mo kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀, mo kí world media náà lápapọ̀, gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tán dúró tán fún Chief Sunday Igboho tán dẹ̀ gbà fún wọn inú àti ọkàn ni o, tí ò ń ṣe torí owó orí YouTube tàbí owó ayélujára o, tó jẹ́ pé ìfẹ́ náà ní ìfẹ́ wípé ọmọkùnrin yìí tó bá jẹ́ bàbá mi ńkọ́, tó bá jẹ́ ọkọ mi ńkọ́, tó bá jẹ́ àbúrò mi ńkọ́, jẹ́ kémi náà ṣe dáadáa sí i. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn dáadáa ò ní wọ́n nínú ilé yín o, kò ní wọ́n lọ́ọ̀dẹ yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Ire lójú gbogbo wa máa rí lágbára lọ́wọ́ Ọlọ́run. Àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ tún máa wá padà wá wo ètò yìí, àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa tó bọ̀ láti àlẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tì wá títí di ibi tí a ṣe dé lọ́jọ́ títí òní. Ọlọ́run ní fi eléyìí ṣàṣemọ fún èmi àti wọn ò ní wà kọ̀ọ̀kan tí wọ́n wà lágbára lọ́wọ́ Elédùmarè. Èyí ìbá ẹ̀dá àdọ̀gbá ètò ṣé wọ́n yín sọ ní àdọ̀gbá ètò rọ̀ sí lọ́jọ́ títí bẹ́ẹ̀ níbi ìwà ìlànà fi dúró sí lọ́jọ́ títí òní. Ẹ má gbàgbé láti bá wa pín, ẹ má gbàgbé láti bá wa fi kọ́mẹ̀ntì tí yín sílẹ̀ yín tẹ́ máa bá wa wò létà, ẹ dẹ̀ má gbàgbé láti bá wa taari ẹ̀ síwájú sódà àwọn ẹlòmíín náà wọ́n máa lè gbọ́ nǹkan táwọn bàbá wa Olóòtú Kọ́lá Olóòtú àti bàbá wa Gani Alágbàlá ìyẹn ṣe pàtàkì gan. Kí lẹ rí mà? Nǹkan tí bàbá Kọ́lá Olóòtú sọ ó ṣe pàtàkì gidi kọ́gbọ́n ẹ bá wa ra gé Dr. Zabby ibẹ̀ ẹ ra bá wa gé kẹfà àtún post. Ok ma àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà máa gé, mo mọ̀ pé ó máa dánwò àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà máa gé, kò sí problem. Mo kí gbogbo lé o, kudos to you, mo dúpẹ́ o, àmọ́ lóore o, a máa celebrate ara wa ní fún di dúró. Ẹ ṣé o Dr. Zabby for the celebration. Thank you very much. Ẹ ṣé gan ni a dúpẹ́ àmọ́ lóore o, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Àmín àti ẹ̀rọ. Bye for now, one love. Bye. Ẹ káàbọ̀ sórí àgbàgbé Very Dark Lady Zabby Ọ̀gánlá TV tó fohùn balẹ̀ sí ètò ilé wa nípa òṣèlú, ìgbéyàwó àti àṣà Yorùbá lọ́lọ́kan òjọ̀kan oríṣiríṣi lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì Zabby Ọ̀gánlá TV. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ yá bá wa pín kó kárí ilé kó kárí oko. Very Dark Lady Ọ̀gánlá TV, ìtúsílẹ̀ ọpọlọ àti ìtúsílẹ̀ ọkàn la dúró fún.